lẹ́yìn ìgbà tí Kamo ti post mi pé bàbá Alapini ní mọ́tò kan a dẹ̀ tún máa tún ilé tiwọn náà ṣe làwọn kan náà bá tún gbé sínú kinníkiri pé ilé àlàpà pé mo ní ilé àlàpà ni mò ń gbé mo kàn rẹ nígbà tí ìyàwó mi rí gan ìyàwó mi ní bó lọ ṣe ní ẹ̀ ń gbé ilé àlàpà mo ní kálí rá láàánú ni èmi ò gbé ilé àlàpà inú ilé mi mò ń gbé àmọ́ kò ìparí àmọ́ adúpẹ́ fọlọ́run àwọn olólùfẹ́ wa yìí náà kẹrẹ tán bá rí àwọn àgbàlagbà yìí àwọn question tán máa ń béèrè nípa ó ṣe jáwọn ọmọ yín yẹn ni wọ́n ń lo mọ́tò ńláńlá ni wọ́n ń kọ́lé ńláńlá ẹ̀yin ń kọ́ ọlọ́run ti gbà pé ọlọ́run ní í ṣe àlàáfíà àtẹ̀mí gúngùn ta ní ìná ò tó mo ti lo jíìpù ńlá rí fọ́rọ̀nà mo tún ní kékeré mi lẹ́gbẹ̀ẹ́ àmọ́ ńgbà tó ọlọ́run gbé bó ṣe ń ṣe dé tàdánwò yẹn dé àkọ́bí ọmọ mi lọ́lọ́run gbé dà sórí àìsàn mo bẹ̀rẹ̀ sí sáré kiri ọmọ tó ti wọ 40 years so mo náwó ibẹ̀ ni mọ́tò méjèèjì yẹn bá lọ àdẹ̀gbà fọlọ́run ọlọ́run padà mú sọ́dọ̀ náà mọ́tò lọ ọmọ lọ ohun ọlọ́run ni ara àdánwò tọ́lọ́run ní a máa kàn nínú ayé nínú iṣẹ́ wa nìyẹn ká tó débi tá a fẹ́ dé pẹ̀lú ẹ̀ náà à ń dúpẹ́ fọlọ́run. Alapini Osa o bàbá wa tá a ti ń wò láti kékeré inú mi dẹ̀ dùn pé àwa náà wà nínú àwọn tó láǹfààní láti bá wọn living legend yìí ṣiṣẹ́ pọ̀ dáàdi ẹ̀rọ àṣà. Yes sir. Kamo. Bàbá mi. Kamo. Bàbá mi. Kamo. Bàbá mi. Ọmọ ṣe bẹ́bẹ́. Ẹ̀yin tèmi nígbà tá a ṣe ti Lalude èmi nìkan kọ́ mo ṣe o ìyá àti yín náà lájọ ṣe tá a ṣe ti Lalude tá a múnú bàbá dùn gbà mí bàbá ó kàn pè mí Lalude ọ̀rẹ́ yín wọ́n kàn pè mí wọ́n ní àwọn kàn ní káwọn ṣàdúrà fún ẹjọ́ kí tó mo tó ń wà nígbà táwọn bàbá àwọn legend tá a bá ní industry tán bá ń ṣàdúrà fún wa lọ́tún tán ṣàdúrà fún wa lọ́sì nǹkan wúrí ni àti nǹkan dùnnú. Ẹ̀yin tèmi ìgbà tá a wá ṣe ti bàbá tán tá a ṣe ti Lalude tán mo wá sọ fún yín pé mo discover pé àwọn èèyàn pọ̀ nínú industry wa tá a ní láti ṣe nǹkan fún èmi nìkan kọ́ máa ṣe o èmi àti yín náà ni o mo wá reach out sí bàbá èmi àti bàbá sọ̀rọ̀ ìgbà tí mi àti bàbá sọ̀rọ̀ lórí fóònù bàbá ṣàlàyé àwọn nǹkan kọ̀ọ̀kan fún mi gbogbo ẹ̀ náà kọ́ láṣẹ mọ̀ sọ lórí afẹ́fẹ́ ṣùgbọ́n èmi sọ fún yín pé bàbá mi tẹ̀ ń wò yìí a gbọ́dọ̀ support bàbá a gbọ́dọ̀ ran bàbá lọ́wọ́ bàbá ò tọrọ owó àìsàn bàbá ò tọrọ owó oúnjẹ lọ́wọ́ wa rárá o bàbá mi ló pè yìí o rárá o bọ́ìsì bí kò lè sáré táwọn bàbá yìí sá. ẹ rí mi. ó sà ó sà. mo sọ ọgbọ́n àánú Ọlọ́run ló kù. Alapini Osa. Kamo. Àwọn bàbá mi wà láyọ̀ àti àlàáfíà inú wa dùn kì í ṣe pé bàbá wà lọ́sibítù wọn ni wọ́n fẹ́ gbọ́ mi ní wọ́n fẹ́ gbẹ́jẹ ní ẹ̀mọ́ ìdáwó ni kakọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún wọn. ọpẹ́ ni fún Ọlọ́run. àwọn ọmọ tí ń ṣe big brother àwọn tó bá lọ lóṣù mẹ́ta wọ́n bá ṣe big brother ó lọ lóṣù méjì bá ṣe big brother tó bá dé àwọn fáǹsì wọn wọ́n ṣe ra bẹ́ǹsì fún wọn náà mọ̀ ra lé náà mọ̀ gbé money cake náà mọ̀ gbogbo ẹ̀ wá ìtawà náà ò lè celebrate àwọn bàbá yìí nígbà tán wà láyé sódìgbà tán bá kú tán látò mọ post picture pé RIP kìnìkan and he was a wonderful actor no ṣe 5,000 10,000 kìnìkan yẹn ó máa ń go a long way tá a mọ̀ láti fi support àwọn èèyàn tiwa ẹ wo bàbá Lalude ní ìsìn kì í ṣe pé nígbà tó ṣàìsàn la ṣoore fún ìgbà tá a ṣe nǹkan tá a ṣe táwọn èèyàn ṣe nǹkan ṣe fún bàbá inú bàbá ń dùn táyọ̀ táyọ̀ àlàáfíà tún tó lára sí. àní bàbá sọ fún mi pé gbà mí àwọn ìfẹ́ lọ bí iṣẹ́ tó máa pa àwọn sí máa ti rí pé bí tó yẹ pé táwọn bá gbọ́kadà kọjá ń bẹ̀ ìwé wọn ń pọ̀. bẹ́ẹ̀ni ṣùgbọ́n Ọlọ́run ló ṣe Ọlọ́run ló kàn fọwọ́ tọ́ èmi lọ́kàn pé ìwọ ni ó ṣe Ọlọ́run sì tún ti fọwọ́ tọ́ èmi lọ́kàn lórí tí náà ní bàbá mi Alapini ẹ̀yin ló kàn ṣùgbọ́n ìwà fẹ́ ẹ̀yin ló kàn ìwà fẹ́ gba ẹnu yín sọ̀rọ̀ bàbá èmi àti yín sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ lóríṣiríṣi nígbà tá a sọ̀rọ̀ tán lọ́jọ́ náà mo sọ fún yín pé máa post picture pé káwọn èèyàn kàn anticipate kán múra lẹ̀ mo wá post picture pé káwọn èèyàn múra lẹ̀ ń pa pé a fẹ́ ran bàbá náà lọ́wọ́ Albarika phones Dallas náà wà báyìí abroad náà wà ṣùgbọ́n wọ́n ní company ní Nàìjíríà wọ́n ní lẹ́kọ̀ọ́ wọ́n ní l'Abuja wọ́n dẹ̀ ní Ìbàdàn wọ́n wá pè mí wọ́n ní bó mo wà ó ṣe kó mo wà ní Abuja àbíbàdàn mo ní Ìbàdàn mo wà pé mo wà lẹ́nu iṣẹ́ kan wọ́n ní kí n lọ sí store àwọn tó wà ní Ìbàdàn ní challenge níbi opposite Glo yẹn ní shop wọn wà Albarika phones wọ́n ní kí wọ́n kọ́ lọ gba fóònù tuntun ọ̀chàrà fún ẹ̀yin àti bàbá Lalude ti gba tiwọn o ti yín lélẹ̀ bàbá mi. kábíyèsí Ọlọ́run kábíyèsí Ọlọ́run. Albarika phones fóònù tuntun ni o tó tún lójú tó yẹ pé ojú yín lẹ́bi mọ́ lọ́ọ̀kì ẹ̀. ṣe ti rí tí n bá ti ranjú mọ́ wọn ní kò sẹ́ni tí ó sì Kamo. bàbá mi
kí lẹ fẹ́ ẹ̀yin gẹ́gẹ́ bí ayé ni ẹ̀sán tẹ́ ẹ fẹ́ fáwọn èèyàn lágbára Ọlọ́run àtèmi o àtàwọn èèyàn á sì ṣe tí baba Lalude òdo ọjọ́ méje lọ kò ju bí ọ̀sẹ̀ kan lọ tọ́lọ́run fi ṣe Ọlọ́run ni o kì í ṣe èèyàn. nígbà tí èmi tiẹ̀ ti rí i pé àánú ti dé sí ọ̀rẹ́ mi Lalude ní ti mú wọn ti mọ̀ pé yóò kan èmi náà nítorí àjọ wà nípò kan náà ni àjọ máa ń jágbàre ọlọ́mọdé àjágbàre kájá játijàti àjọ máa ń kiri oko káàkiri bẹ́ẹ̀ náà ni máa gan mọ́tò àmọ́ a máa dúpẹ́ fọlọ́m ọba tó tọ̀wọ̀ ní ọkàn Kamo ọ̀pọ̀lọpọ̀ wà ní ipò tó ga jù ẹ lọ even nínú iṣẹ́ wa yìí náà kì í ṣe pé kò wọ́n Ọlọ́run ni ò tí ì ràn wọ́n náà Ọlọ́run tó wá rán wọ pé kó rántí àwọn àgbàlagbà pẹ̀lú irú oore tó ṣe fún Fàtáì yẹn bí Fàtáì yóò ṣàdúrà fún ẹ ẹlẹ́dàá ẹ máa ṣe báwa náà ṣàdúrà ẹlẹ́dàá wa máa ṣe nítorí pé níjọ́ tí Oòduà gba nǹkan yẹn àdúrà tí ẹlẹ́dàá ẹ máa ṣe níjọ́ náà kò sẹ́ni tó lè ròyìn. àní bàbá ní bàbá wa gba dírẹ́fà pé bàbá ẹjẹ́ dírẹ́fà yóò wá yín délé bàbá ní rárá o fún ara àwọn làwọn ò wà mo ní ẹ̀mọ́ tí ìmọ̀kọ̀ wọn ní kí dírẹ́fà ń jókòó sẹ́gbẹ́ àwọn táwọn bá ti wà díẹ̀ kó tó sọ fáwọn báwọn tó ṣe tún wà pé inú àwọn dòde pé àwọn ò tiẹ̀ fẹ́ gbé pé kéèyàn báwọn wà. nítorí pé àlùbáríkà wọnú ayé ẹ̀ àlàáfíà wọnú ayé ẹ̀ ń gbà yẹn ìdùnnú wọnú ayé ẹ̀ gbogbo tó wá ń wọnú ayé yẹn náà ìlọ́po ni ó padà wọnú ayé tiẹ̀ náà ọba tó ní kó rántí wa Olódùmarè á máa rántí ẹ sí rere gbogbo ìtọ́lọ́n tí wàá ṣe fún ẹ ní rere ìkankan náà ò ní pa ẹ lẹ́kún ọba tó ṣe ẹ ní olú ọmọ lọ́dọ̀ ìyá tó bí ẹ gbogbo ọdún tí ìyá ẹ bá máa lò láyé kò ní mọ sàárè ẹ ìwọ náà wá dàgbà wá dògbò oore ńláńlá oore ìdùnnú ọba mi òkè àbá mi dá padà fún ẹ nílọ́po ìlọ́po mo tún wá fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá wa àlùbáríkà fóònù. àwọn náà làwọn ò dà sọ̀rọ̀ tí wọ́n tó. mo dúpẹ́ lọ́wọ́ yín gan o tẹ̀tẹ̀ torí tí n bá ní kí n sọ ìtàn lórí èmi àti Fàtáì nǹkan tó ṣẹlẹ̀ á máa ya àwọn èèyàn lẹ́nu ni nítorí pé láti bí. súnmọ́ wa tó ń sáǹdì ká lè gbọ́ bàbá dáadáa. láti bí oṣù bíi mẹ́ta kan sí méjì èmi àti Fàtáì mi táwa ti pàdé la máa ń sọ wípé a ní ìdí mọ́tò Ọlọ́run ṣe mọ́tò fún wa àti fóònù tuntun. ẹjọ tó yí sáàndì tó kọjá tí ò jà gbọ́ dáadáa ẹ bá ń tún ọ̀rọ̀ tẹ soso. láti bí oṣù bíi mẹ́ta kan gẹ́gẹ́ bí mo ṣe ń sọ tá a bá ti pàdé ní ìrìn àjò eré èmi àti Fàtáì máa ní kọ́lọ́n tiẹ̀ ṣe mọ́tò gidi kan fáwa náà àti fóònù gidi táwa náà máa fi ṣe ọ̀nláìnì táwọn ọmọ wa ń ṣe káàkiri bóyá ló tójọ́ kẹta tí mo sọ ní fóònù Fàtáì bá tún sọnù. fóònù wọn sọnù. ó tún sáré lọ wá fóònù kékeré mi rà ẹ wá wọ Ọlọ́run àṣẹ bá a ṣe ń sọ Ọlọ́run ti ń gbàdúrà Ọlọ́run ti sọ pé Kamo ń retí ẹ Oòduà Kamo ń retí ẹ Alápinni kàn tí ìmọ̀ ni ntẹ́ ń tọrọ ó sì máa ṣe fún yín lẹ́sẹ̀kẹsẹ̀ ńjọ́ tí mo gbọ́ fún ara mi mo pe Fàtáì pé mo dúpẹ́ fọlọ́run àwa dúpẹ́ ń tà máa ń sọ lọ́kàn mà ló mà wáyé wẹ́rẹ́ yìí kódà mo gbowó wíwọ mọ́tò lọ́wọ́ ọ̀rẹ́ mi sẹ́ndì owó sí mi ó dẹ̀ sẹ́ndì owó fún ibi tí inú ẹ̀ dùn dé Ọlọ́run ní banú tiẹ̀ náà jẹ́ adúpẹ́ nítorí pé kì í ṣe orí àárẹ̀ la wà tí wọ́n fi ń dáwó fún wọn àwọn tó dẹ̀ ṣàárẹ̀ tí wọ́n lọ k'Ọlọ́run bá fi orí jì wọ́n kì í ṣe pé àwa náà ò tí ì gbé nǹkan gidi ṣe díẹ̀ nídìí iṣẹ́ yìí náà èmi náà ti nílé kékeré lórí kò ì parí ni Ọlọ́run parí ẹ̀ láṣẹ. bọ́lọ́run ṣe ti ṣe Fàtáì rí pé Ọlọ́run kàn ń tó ìrìn àjò èmi àti ẹ̀ ó ń tó bákan náà tiẹ̀ náà ní ìsìn ìwọ Kamo yìí náà lọ tún parí ẹ̀ ẹ wá wo ibi tí Ọlọ́run ṣe àwọn kan ní mò ń gbélé àlàpà kankan ní ìgbélé àlàpà ilé tí Ọlọ́run jogún fún mi nínú àgùn mi ó lè mọ́ ti fa ìkò tí ì parí tán àmọ́ à ń ríbi sùn síbẹ̀ Ọlọ́run ò ní ṣòkú gbogbo ẹ̀yin olólùfẹ́ alókùn játijàti o ẹ̀yin náà wò tẹ́ bá pàdé wá ń ta. ẹjẹ tó bá tún ọ̀rọ̀ tó ìjẹlà tó kọjá mọ bínú ọ̀rọ̀ létẹ sọ pé àwọn kan sọ pé ń gbélé àlàkọ bá kú so. lẹ́yìn ìgbà tí Kamo ti póòsì mi pé bàbá Alápinni ni mọ́tò kan a dẹ̀ tún máa tún ilé tiwọn náà ṣe làwọn kan náà bá tún gbé sínú kìnnìkiri pé ilé àlàpà pé mo ní ilé àlàpà ni mò ń gbé mo kàn rẹ nígbà tí ìyàwó mi rí gan ìyàwó mi ní bó lọ ṣe ní ẹ̀ ń gbélé àlàpà mo ní kálí rá láàánú ni èmi ò gbélé àlàpà inú ilé mi mò ń gbé àmọ́ kò ìparí àmọ́ adúpẹ́ fọlọ́run àwọn olólùfẹ́ wa yìí náà kẹrẹ tán bá rí àwọn àgbàlagbà yìí àwọn question tán máa ń béèrè nípa ó ṣe jáwọn ọmọ yín yẹn ni wọ́n ń lo mọ́tò ńláńlá
ni wọ́n ń kọ́lé ńláńlá ẹ̀yin ń kọ́ Ọlọ́run ti gbà pé Ọlọ́run ní í ṣe àlàáfíà tẹ̀mí gúngùn ta ní iná ò tó mo ti lo jíìpù ńlá rí fọ́rọ̀nà mo tún ní kékeré mi lẹ́gbẹ̀ẹ́ àmọ́ ńgbà tó Ọlọ́run gbé bó ṣe ń ṣe dé tàdánwò yẹn dé àkọ́bí ọmọ mi lọ́lọ́run gbé dà sórí àìsàn mo bẹ̀rẹ̀ sí sáré kiri ọmọ tó ti wọ 40 years so mo náwó ibẹ̀ ni mọ́tò méjèèjì yẹn bá lọ àdẹ̀gbà fọlọ́run Ọlọ́run padà mú sọ́dọ̀ náà mọ́tò lọ ọmọ lọ ohun Ọlọ́run ni ara àdánwò tọ́lọ́run ní a máa kàn nínú ayé nínú iṣẹ́ wa nìyẹn ká tó débi tá a fẹ́ dé pẹ̀lú ẹ̀ náà à ń dúpẹ́ fọlọ́run mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mọ́tò kódà béèyàn bá fún mo lè sọ irú mọ́tò tí mo fẹ́ tó bá gbé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ mi ẹ ra fẹ́ńsà fún mi bẹ́ẹ̀ lè ra ọmọ wa kéékèèké tẹ́ni mọ́tò ńláńlá nǹkan ni wọ́n ń lò tí wọ́n ń lò sẹ́yìn àwọn àgbàlagbà náà ò tiẹ̀ gbọ́dọ̀ jọrọ ẹ̀yin olólùfẹ́ wa ni gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà tẹ́ rántí wa gbogbo ẹ̀yin tẹ́ bá mi rántí Fàtáì ẹ̀ ní ṣubú ara o ẹ̀ ní ṣubú ẹ̀mí o ìdààmú ayé ò ní bá yín gbogbo ẹ̀yin tẹ́ bá mi lọ́wọ́ sí ìgbéga Fàtáì Oòduà àánú Ọlọ́run ò ní fi yín sílẹ̀ gbogbo ibi tẹ́ bá wà ire owó ire ọlà láfẹ́ mi gúngùn ló máa bá gbogbo yín ẹ̀yin tẹ́ dẹ̀ ní lọ́kàn láti ṣe Fẹ́mi Alápinni náà ibi tẹ́ ro kan owó sí ibi tẹ́ ro kan owó sí òwò àwa yín rí ń bẹ̀ ajé àwa yín rí ń bẹ̀ ẹ dàgbà ẹ dògbò ẹ gbádùn àwa náà pẹ́pẹ́pẹ́ àwa náà gbádùn yín. Bàbá mi nígbà tí wàá sọ pé fẹ́ sà tá a bá rí mọ́sù náà nǹkan bí irú tọ̀rẹ́ yé. Èmi kan sọ tèmi ni wọ́n ní ká fẹnu pé kẹ́yìn àtọ̀rẹ́ yín sàkó. wọ́n ní abẹnú péré ẹ ṣé mo dúpẹ́ o Kamo ò ní ṣubú láéláé ìdààmú ò ní báyìí àlùbáríkà bàbá ẹ tà ní ta kan ọmọ ẹranko tó ta o ẹ máa ta ajé awa yín rí ajé ayà lọ́gẹ̀dẹ̀ yín ayà lọ́dẹ̀ yín awá jọ̀gẹ̀dẹ̀ ajé ayà lọ́dọ̀ yín awá gbèkuru ajé ayà lọ́dọ̀ yín awá wọ aṣọ sányán ẹ ní ráwọn ajé o olókun abùkún yín ẹ rájé jẹun ẹ ṣé gan mo dúpẹ́ o ẹ ṣeun gan mo dúpẹ́ Kamo o ṣeun gan ìwọ náà ò ní dẹ nílẹ̀ ò ní dẹ nílẹ̀ àwọn tó ní ò ní sunkún ẹ gbogbo ibi tó ti ń rí jẹ tó ti ń rí ibẹ̀ ò ní dí ibi tó ń bá wọn Ọlọ́run ò ní bá bẹ̀ ṣẹ́ lọ́hùn ibi tó ń bá wọn àwọn tó láyé ò ní bá bẹ̀ ṣẹ́ wọn ò ní fẹsẹ̀ kókun ayé ò ní taṣọ àgbà mọ́lẹ̀ I love you mo dúpẹ́ gan o. ọmọ Nàìjíríà ń lẹ ti gbọ́ yẹn àtẹ̀yìntẹ̀ wà Naija àtẹ̀yìntẹ̀ wà diaspora ẹ jọ̀ọ́ ẹ bá wa support bàbá Alápinni deserves a car bàbá ti sọ pé fẹ́ sà ṣùgbọ́n bó jẹ́ mọ́tò náà la rí kí bàbá mi ṣáà ti mọ rí nǹkan gbé lọ́tún a máa rí gbé lọ́sẹ̀. Thank you so much, we love you, we appreciate your support. Ẹ ṣé o. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv. Driving you around the world.